going to think on the so me till they feel about it. Money chase come to my phone to my mind. Chase. Eh, nibi You do better. 20k in USD. Wow, 20k, that much? Yeah, my friend be but don't have any pay. Could solve it and if I could transfer cash deposit. So I suffer I break any 5k. So I don't worry like on buy bra. Come on, my food said I only block accounting. We don't know what accounting about the bro. So. To other people be out to fail you for a handle them. Madia go jaw jogging it more. Yeah, the business, yes. Okay, what's the level now? Catch the bus the way she, my update about the share, my phone sleep. Tell her go, my bass sleep lower now. Okay. If you routine say leave. Now, yeah, oh, that's one. I really what's up, Abi. Okay now. Bele, olo. Bẹ́ẹ̀ bá rí ọ, èèyàn yóò mọ̀ pé èèyàn kàn wò pé bóyá o tóbi ni, kó ṣe gbogbo defender tó bá tóbi náà ni o lè defend. Daniel sì tún ó dẹ̀yìn mú báyìí ni, ọ̀dẹ̀ èmi náà sì jọ lójú. Èèfọ̀ olówó tó yẹ pé ìwọ gan bọ́ bá rí, ọ̀pọ̀ ẹ̀rìn tó mọ̀ ròyìn fáwọn ọ̀rẹ́ rẹ pé kọ́sítọ́mà dáadáa ní gbà. Ìwọ nìkan ló ní mọ̀mú sí ń jì wá, kọ́mọ́dà bí àṣejù mọ́ mu lọ. 200 naira. 200 ni bó ṣe wà 50 naira bíi mẹ́rin ló wà nú ẹ̀ 100 naira méjì tó wá rí tẹ́tẹ́ náà tó wà nú ẹ̀ ó pọ̀ wọ́wọ́ naira báàgì rẹ ti kún. Owó kí lélẹ̀ kí ni kí n fi ṣe. Kí ló fi 200 ọ̀nà ní sọ́ọ̀sùn jẹ nígbà tí ìṣẹ̀ràn gbẹ ṣé bá ewu níná lówó. Ọ̀gá Adé gbà kó dá mi lóhùn jàre. Ta ló ń fún 200 naira. Ó kéré. Ọ̀gá Adé dá mi lóhùn. Kò sí wàhálà. Dákun bá bọ́ sókòtò rẹ kí n sáré lo kíní POS rẹ kó gbé jáde èmi mo ní káàdì yìí mo ní pin ẹ lọ́wọ́. POS. Àbọ̀ ní sáfíìsì ni. Kí ni gbogbo kàtìkàtì yìí nítorí Ọlọ́run. Kí ló dé. Ọ̀gá Adé dá mi lóhùn jàre ṣé àdéhùn tèmi àti ẹjọ́ ṣe rè. Tẹ́rí ẹ mọ̀ bínú pé bẹ́ẹ̀ ṣe máa ń kọjá látijọ́ yìí èmi fẹ́ kọjá yìí mi musa máa ń wò pé sọ́lọ̀ ló dá èèyàn kọ́mọ́dà ìgbà tó dúró ẹ̀ ń kọjá yìí ẹ̀ ni sẹ́rí mi tẹ́ ń wò yìí Ọlọ́run ibi báyìí ni èmi ń gbé géètì ẹnu ọ̀nà lè wá rè tó bá di lálẹ́ àmọ́ntì tábà títí kò sẹ́ni tó lè sí mọ́ ẹ wò iná rè bí iná bàbá múnádé ó máa tàn ó ní bọ́ọ̀bù nù kò ṣe pé bóyá bọ́ọ̀bù ẹ ti jó tẹ́ bá tún wọnú yàrá ọ̀dọ̀ mi ẹ bà bẹ́ẹ̀ di tá a fi ń sùn kò ṣe pé bóyá tí bá fẹ́ jáde gan máa ń wọ aṣọ jáde. Kí ni gbogbo yẹn wá já mọ́lé lórí báyìí o. Ẹ ṣeun mo mọ̀ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni nǹkan tí mo sọ ni pé sẹ́rí pèmí sí wàá nìsín ìsúnmọ́ ni lámọ̀ sí ẹni o ká ní bẹ́yìn sí wàá nìsín ká ní èmi sí géètì èmi wá wọlé wá ní ó yá ẹ tẹ̀lé mi kí wá ní ẹ má bọ̀ kẹ́yìn wá wọlé tá a bá wọlé ká wá ṣe ìpàdé ẹgbẹ́ tàbí ṣe ibi tí a lọ gangan nù. Ṣé ẹnìkan náà ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Sí wàhálà. Lọ́wọ́ kan. Mo ní mo gbọ́ kiri yóò wá. Ẹ mọ ṣé kí n bá gbé báàgì àbí ẹ lè dágbé ẹ pẹ̀lẹ́. Ọ̀sẹ̀ rí Ọlọ́run tí ó dá màláìkà tó dá yín òun gan ti mọ iṣẹ́ tí màláìkà ń ṣe lára yín ẹ̀yin rèé wo bẹ́ẹ̀ ṣe wù ṣé bí ya àwọn adégbòdù lẹ́kọ́ sínú kiri táwọn ọ̀rá ìkọrin yìí ṣé rí ibi tí wọ́n wá fi yẹ̀pẹ̀ mọ́ lára yín ní màláìkà ibi tó ń mọ àyè bí apẹ tí wọ́n fi yẹn ẹran ẹ̀yin náà ẹ wọlé ká túkọ̀ wò ẹ jẹ́ bá gbé ẹ̀fọ́ lẹ̀ túkọ̀ wò. Ṣé bíbá iná ni ẹnu ọ̀nà. Ibi lẹ́nu ọ̀nà ẹ wọlé àwọn aládìgẹ́tì bí ẹ wọlé. Kí ló ń bá mi sọ gan ṣé ń gbà tẹ́mi pẹ̀lú rẹ fẹ́ wọlé sáláde ohun òwò pé ń fọ lówó bẹ́ẹ̀ bá fẹ́ gbàrún ẹ̀bà lẹ́mọ̀ sójú àánú sáde ohun wa nù ìpè mo bá wọlé òkè ṣe pé ó wọlé aṣọ pé a gbádùn ara wa ni. Èmi ò fẹ́ kéèyàn àyàn àti àyàn jọ ládé ohun kó tó kú òlé kó wọ́n rọ̀ wá dòrò tẹ́lẹ̀ kó wá di pé ẹ fún wa ní kí rúmọ̀ ibi ló sùn kó wá ní àjẹsà mi ìró pé lè sùn ọ̀dọ̀ yín o ṣé lè yára ẹ lọ́wọ́ fẹ́ lọ sùn ńgbà tán gbé wá àbójẹ́ family house yín ńgbà tí mò ń gbé ọ̀bọ̀ ń bí báyìí irú ọ̀rọ̀ òsì wo lọ sọ gbẹgbẹgbẹ kí wọ́n ládé ohun wa sọ. Ok, èmi àti òjò ládé ohun kankan àbí. Kí ni. Èmi àti òjò ládé ohun. Wà á rí mi wò bí ọ̀ràn. Kí ni. Ó dúró lọ sí súpẹ̀rù wọ́rí ojú pupa ìdí dúdú àwọn èèyàn súbìdù ó kọkànlá gọ èmi mo jádù ayé mo fún ya yín ni hihihi nígbà tí a fẹ́ gbé tripod mo ṣe gbé tán wìrì mo fọ́ dànù èmi tí mo ti mú Sokoto òkú tó di pé mo ra mú lórí pàtàkì kíkà jẹ́ iná àpò èèyàn alásọ̀rọ̀ emperor láì ṣe sọ̀gbọ́n àti wọ́n ti ẹ̀wà lókè
lójó kó bí àwọn akéde àgbáyé tó fẹ́ kọ̀rọ̀ yìí. ẹ bó ni. ẹ àbọ̀ wa o. Oya, bàbá ló bá rẹ̀. èèyàn lọ dákọ̀. Oya náà. ìdíwọ̀ èèyàn láyọ̀ Messi. Alpha. mo wà pa. Ọmọ ayé lókèlè. sẹ́mi. Lẹ́ẹ̀sì. ọmọ ayé lèmi náà. ṣé ìbá ṣe pé ti ìlà tí ó wà lójú mi yìí ni èmi fi ń rò pé torí ẹ bá ṣẹ̀ sí òfin ìjọba ní mo fẹ́ sálọ torí tí n bá sálọ ṣé ìlà fẹ́ kó lójú mi ni àbí mo fẹ́ gbé mọ̀lẹ́bí wa kó ó yẹ kájọ mọ́ sásẹ́ ni orí wáyà lóye kébì náà wà báyìí. Tó bá lọ ṣe wáyà tí wáyà bá lọ fi náà gbé ẹ̀ ń kan. kí n sáàsẹ̀ ti lówó ni kí n ti lówó ni. Okele, you joke too much ẹ ṣé torí kọlà láti rògbò lè ṣe kí àmọ́ ya ọ̀rọ̀ tẹ́gbọ́ kọlà tó dẹ̀ ń ṣe dáadáa tó ń gbowó tó ń tẹ mọ́ gan. àìrọ́ ni mo fọ́ o mo fọ́. Dúnà ó mọ máà tí ó wà ní UK tó kọlà tó náà ti ṣe sọdún èèlà ẹ̀kẹ́yẹsẹ̀ tó ti parẹ́ díẹ̀ yìí. UK ó tó ṣe sọ́jì ní UK Michael Jackson nù. Michael Power. Michael Jackson ni mo mọ Michael Jackson. Okele, ṣé o mọ̀ jẹun? abẹ́ ma gbọ́rọ̀ ẹ̀ ṣe ní wọ́n jẹ̀bù ṣe bí jẹ̀bù ti ń ṣe fíìmù ni olùsí tó sẹ́ni kúkú báyìí tó ṣe fíìmù jòǹgùn ló ń jó ni mo mọ̀ dáadáa. Okele èmi mò ń pè ẹ́ ibi mo wà. mò ń pọ̀ mò ń rí ọ ọ̀rẹ́ ìkẹjẹ náà ló fún mi nípa kìnìún tí. Anyways kò ṣe àwọn tó ń ṣe fíìmù náà sọ yẹ Ìjẹ̀bú town gangan àwọn ìlú Ìjẹ̀bú yẹn gangan àti ṣó mọ̀ wọ́n dáadáa ó láì dí àgbogbo Ìjẹ̀bú bí Ìjẹ̀bú bẹ̀yẹn àti bíbẹ̀ yẹn ṣe rí. èsì adúmọ̀ Ìjẹ̀bú mọ́mọ́ Ìjẹ̀bú gbó ṣebí Ìjẹ̀bú tí wọ́n ti mọ̀ sojú di ọba ni mọ́mọ́ Ìjẹ̀bú Òde mọ́mọ́ Ìjẹ̀bú Ọ̀sọ̀sà lọ́dọ̀ bàbá Ògúndé mọ́mọ́ oríṣiríṣi Ìjẹ̀bú mo sì fà àwọn Ìjẹ̀bú this way to Ìjẹ̀bú Joshua this way to Ìjẹ̀bú Dẹ̀ǹdé this way to Ìjẹ̀bú Bọ̀sùn this way to Ìjẹ̀bú Ọ̀làbò gbogbo ẹni mọ́mọ́. òun náà ẹ̀dá àgbà àwọn Ìjẹ̀bú yẹn gangan mọ̀ wọ́n díẹ̀díẹ̀. mọ́mọ́ bọ́ sọ̀rọ̀ ibi tí wọ́n ti ń jẹ́rò lẹ̀ tó jẹ́ pé tó máa gbèrò láti Ṣàgámù ibi tí wọ́n ti já wọn lẹ̀ táwọn yóò fún wa lówó gbogbo ẹ̀ mú mọ́. kò sí big deal kan náà àwọn náà plan àwọn event kan ní àkànfì pé àwọn èèyàn tó mọ̀ Ìjẹ̀bú dáadáa. kí lẹ fẹ́ lọ bú díjẹ̀ bóyá kí n mú yín. náà wọ́n fi tọ́ ni. ẹ fẹ́ sí tọ̀ ṣe lórí iná. tọ́. oúnjẹ wo ló jẹ tọ̀. I'm a fan if I wan be like you reason me na kg body. O fẹ́ di kg bot. Na. It costs you nothing. Hustle, loyalty and respect. Aba forget that thing. Hustle, loyalty báwo. Ní Nàìjíríà tàwa yìí hard work loyalty and respect. Pẹ̀lú nǹkan tí ló ń sọ yìí ló fi ń sọ náà àbá mi náà máa ṣe ìyàwó yẹn máa jájẹ́. O fẹ́ ṣaṣẹ́ babes. Ká mi sọ̀rọ̀ fún wọn. Kódà kẹ́ ṣoògùn sórí láptọ̀pù yín ẹ̀ lè bá. Mo ní ìka ṣoògùn kò tí ì dẹ́bi ogun. ní òun kan jẹ́ kẹ́ mọ̀ ní bó ṣe ń lọ. ẹ pẹ̀lẹ́. àfògùn ṣe ò bọ̀ bó yẹn wà nílẹ̀. Even baby tó jókòó yìí ó kàn ń pariwo ẹ pẹ̀lẹ́ ni o tó bá fi 5 billion gbé sí ẹ̀sìn ni ó mẹ́rin máa bá lọ. Má dà lérò fún mi jàre ṣó ṣàrọ̀ mọ́ orúkọ ṣe rí Angelina Jolie. You don't know Agbanida rẹ̀ gbé. Tiwa Savage tèmi gangan nílé èmi ni Tiwa Savage àbóhùn ni Tiwa Savage ọtí gan mẹ́jì mọ̀ nǹkan tí máa sọ mọ́ ní too much náà bàbá ẹ ṣàánú àwọn náà máa jájẹ́. ẹ pẹ̀lẹ́ o àǹtí ẹ kásán ẹ dákun ilé bàbá kan ni à ń lọ wọ́n máa ń pe bàbá ní bàbá Jayinfa. ok kò ní ṣìnà rárá àtọ̀ kò jìnnà síbí rárá tẹ bá ti yà sí apá ọ̀tún báyìí ilé wọn lẹ máa rí lọ́ọ̀kan níwájú. lọ́ọ̀kan ilé wọn ló gbẹ̀yìn àdúgbò yìí ẹ ṣeun gan ṣé ẹ̀yin náà lẹni fóònù ọwọ́ yín. bẹ́ẹ̀ sá. ṣé yẹn lè gba nọ́mbà yín. ara ẹ mọ́. ẹ lè fún wa. ọ̀rẹ́ mi báwo lẹ̀wọ́ ni ọ jẹ. Àbíkẹ́ ọjà mi ò lọ bí ti tẹ́lẹ̀ mọ́
kò tẹ̀ wá yé mi rárá ní báyìí mọ́ kò tiẹ̀ yé mi mọ́. Mọ̀ pé èmi ò ní nǹkan tí èmi gbà àmọ́ tí dáàbì bàdé máa bẹ̀rẹ̀ sọ fún ọ táwọn bẹ̀rẹ̀ di ìrọ̀lẹ́ fún padà wá. Òkè ọ̀rẹ́ mo ti gbọ́ máa ń pe Ọlọ́run fi mí sọ́kàn. Ẹ lẹ́ o. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán. Èmi ò rò pé bíbá ilà wa ẹ ká. Ẹ jọ ẹ má bínú ilé baba Jayinfa ni à ń béèrè ẹ dákun ẹ júwe ibẹ̀ fún wa. Ìbẹ̀lẹ̀ wà yìí bàbá mi ló jẹ́ bẹ̀. Bàbá tí ń gangan. Àbẹ́yìn ni a sunkún dáfà. Sunkún dáfà kí ni dáfà yìí. Ẹ̀yin àti talẹ̀ jà ẹ̀ sunkún kẹ́ tó dá wa lóná. Ẹ má bínú o. Ẹ dákun bàbá ẹ bá wa pè wọ́n. Àfẹ́kún béèrè lọ́wọ́ yín náà ẹkún lẹ fi ń dá wa ló. Ìwọ lọ. Ẹ má dànù àbí ká sọ́ọ̀kì wọn. Ṣé mú kíní wá ká fi sọ́ọ̀kì wọn gbà tọkọ fẹ́ dá firi. Nǹkan mọ̀ ṣẹlẹ̀. Yàwọn yàwọn yẹn ti pọ̀ jù. Yàwọn yàwọn yẹn ti pọ̀ jù. Túndé ló bẹ̀rẹ̀ sí ṣe wótòwótò. Ọmọ babaláwo. Jà máa lọ. Bàbá tá a mú wa báyìí kò lè mọ nǹkan kan kò lè lóògùn. Tó bá lóògùn náà mo yẹ abẹ́rẹ́ dín. Ẹ sí láti ọ̀rọ̀ wá síjọ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ kẹ sà. Ẹ pẹ̀lẹ́ sà. Bẹ̀rẹ̀ yín dálẹ̀ bèrè. Àwọn ni wọ́n fèrè yàn sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Ẹ dákun bàbá Jayinfa la béèrè. Èmi náà ló ń jẹ bẹ́ẹ̀ jẹ méjì ìjàsà. Láti Èkó ni a ti wá ọmọ ìlú kan ni ó rán wa sí yín ṣe mọ Bọ̀sún Ọ̀tayẹmí. Ọlọ́dọ̀ inú ti máa ń ṣoògùn pé bàbá ṣe rí ìtawà tí ẹ̀ bá wá yàtọ̀ ṣe rí àwọn àtẹ̀wò yìí gímbò ẹ̀ níwá. Èwo ní jẹ́ báwọn. Bàbá jí là ń ṣe à ń tẹ̀ ká ni ó ti yé yín. Ẹ wò bàbá ẹ mọ̀ dá wọn lóúnjẹ àrí wáyàwáyà ni wọ́n. Nẹ́pà níyìn ni. Wọ́n ṣe nẹ́pà. Nẹ́pà bíi tìbò ẹ̀yin ẹ sọ̀rọ̀ kọ́mọ̀ ṣiṣẹ́ nẹ́pà fún yín o. Ẹ wo bàbá yahoo la máa ń ṣe òye yín àwọn ẹ̀tọ́ àwọn èèyàn wa tó ti bọ́ sọ́wọ́ àwọn òyìnbó wọ́n yẹ gbá wọn bálábàbà wa kan ní ká máa bá wọn tì. Bàbá ṣé ẹ gbàgbọ́ ohun tẹ́lẹ̀ ẹ̀kọ́ mi. Mi ò gbàgbé àmọ́ wọ náà ti á pẹ́ jù. Mo bẹ̀ mọ́ bínú ẹ mọ́ bínú. Ó ní Ifá kan tí ń kọ Ifá náà là á pè ní èṣù àpèdé. Èṣù àpèdé. Òun la fi mọ babaláwo láàrin ìlú. Òun náà ní ìjà kébí ó tún pa babaláwo. Èṣù là á pè. Àti bẹ̀rẹ̀ ìwé náà rántí mọ́. Àmọ́ òun rẹ̀ mo rántí díẹ̀ nínú rẹ̀. Òun lè mọ̀ pé ní akérèrè káyé là á pè fá. Akérèrè káyé là á pè fá. Afọ̀rẹ̀rẹ̀ kálù. Afọ̀rẹ̀rẹ̀ kálù. Là á pè iṣu ọ̀dàrà. Là á pè iṣu ọ̀dàrà. Òwò wọn lóhun kọ̀rọ̀. Òwò wọn lóhun kọ̀rọ̀. Là á pẹ̀yìn ìyá mi àjẹ́. Là á pẹ̀yìn ìyá mi àjẹ́. Bàbá ti wá débẹ̀. Ibẹ̀ ń láti tepo lẹ̀. Kọ́ mọ́ bàgbẹ́ jẹ́ ni. Bá ti wá wọlé ìwònú àkáńtáǹtì mi. Ìmọ̀ owó tó kù mẹ́. Ẹ ṣé bàbá. Ẹ ṣé bàbá. Ká má bàa sọ̀rọ̀ gbàgbé. Lánàá tí mò ń ṣe ọ̀sẹ̀ fà mí. Ó dúfá tó yọ sójú ọpọ́n mi. Mo rí pé ó sì ya lù yín. Mo rí pé àwọn ọkùnrin méjì kan wọ́n ń bọ̀ lọ́dọ̀ yín. Mo sì fẹ́ kẹ́ bá ń gbà wọ́n níyànjú wípé kọ́mọ̀ sí kánjú. Ohun tó ń wá lọ Sókótó ó ń bẹ lápò ṣòkòtò wọn. Ṣé gbọ́ bàbá? Kẹ́ dákun kẹ́ bá ń gbà wọ́n níyànjú pé kí wọ́n ní ìfaradà. Torí ẹ̀ṣẹ̀ tó bá ṣetó àti tẹ̀gún, ó mọ̀ ṣetó àti tironù. Ó mú ní sọ fún yín bàbá. Ó ṣe èmi náà ti ní ìfura bẹ́ẹ̀ nígbà tí mo sùn lánàá. Bẹ́ẹ̀ ni fati sọ̀rọ̀ ní èmi ò kánjú ojú ọkàn mi ẹni ojú bá kan ọkọ̀ máa bá tiẹ̀ lọ. Adé abẹ́rọ̀ pẹ̀sẹ̀
èyí tí ń lọ rẹ̀ gbégbìn níyàwó wọ́n ní ọkà kí mọ̀lẹ́ ọjà rẹ̀ bọ̀ ní èso ẹ̀rọ pẹ̀sẹ̀ dúró kí ọmúgbìn ṣayẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kí ọmúgbìn ṣayẹ̀ ẹni ó bá ń kánjú nu gbé tẹ̀bẹ̀lẹ̀ fún wọn jẹ ni. mo sì dáhùn jẹ̀bẹ̀lẹ̀ náà ni ẹ gbé fún wọn bàbá sẹ́rí mo fẹ́ wá máa lọ torí mo láwọn kan tí mo dá aago 12 fún pé kán wá bá mi lé sẹ́ẹ̀sì mọ̀ pé àìdélé ìbáwo. ní tàwo lóṣù wọ́n ní babaláwo ti gboko bò mí lọ ní ti lọ ṣe bíríkì lè yà. bó ṣe rí nù gbogbo ọba di ẹlẹ́tọ̀ nù ọba kún òfin lẹ o ó máa rí wọn. ó bá rí bákan náà o. ìdí tí mo fi ní káláwé ń kó yẹra fún wa nínú ọgẹ́ fìlà aláwé ẹlẹ́rìí ní sùúrù gan ni o torí ọjọ́ àtìláyìn ti súnmọ́ ẹ sì gbọ́dọ̀ kánjú àfi kálárẹ̀ ní sùúrù yìí torí òun tẹ̀ ń wá lọ Sókótó ìmọ̀ ń bẹ lápò Sókótó yín o ẹ mọ̀ kánjú tùlú ọ̀rọ̀ ìgbà rẹ̀ mọ̀mọ́ tó kún kókó ìmọ̀ràn mi nù. Nǹkan tí ẹ ń sọ fún wa sí ni pé kò sí nǹkan kan tí ẹ lè ṣe fún wa. kì í ṣe pé kò sí nǹkan tí mo lè ṣe fún yín oṣó tí mo lè ṣe fún yín wà tẹ́ fi lè máa gbowó àmọ́ bó bá padà yá yóò padà wó náà ni ilé tá bá ti fi tọmọ ìrì ní òwò òun ló mú mi rántí nínú òdùfá kan ọwọ́rin méjì lọ́lọ́run ọwọ́ mi ètò máa fi gọ́gọ́ fà ìyẹn dé fún Ọ̀rúnmìlà bàbá máa ní ọgá múre ọwọ́ rẹ̀ tó wọ́n ní ọgá kí mọ̀lẹ́ ọjàre ẹbọ ní ọ̀sẹ̀ ó lóun ọwọ́ mi ò tó máa fi gọ́gọ́ fà máa fi gọ́gọ́ fà bó bá sọ pé òun ní ìyálé ńkọ́ mo bá bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀. ẹ kẹ́ mọ̀ náà ẹ̀yin lè fi iṣẹ́ lé mi lọ́ọ́ mi lè jẹ́ ṣáná. ìyá ẹgbẹ́. a gbọ́dọ̀ jẹ́ ṣáná. àmọ́ wọn òṣèré àwọn ọmọ kan wà tó jẹ́ pé tó bá wọn ta báyìí wọn ò ní fẹ́ báyìí sọ lórí fóònù tó bá ní kẹ́ make fún kọ wọn máa ní inú àmọ́ sá wọn ní fẹ́ kó wọn weakness àwọn ní but all the same náà ó tí ní bá ṣe máa ń yírí wọn sí. ẹ fún proper update jàre ká mọ̀ kan tó ń ṣẹlẹ̀ gan-an ká tẹ̀ mọ́lẹ̀ fún ẹ gan jàre. ìyá kan ní kókó má lọ máa love up kankan. Facebook ẹ má máa yẹn fẹ́ wọn online má lọ love wọn online ọlọ́mọ àbáyé mi jẹ́ nígbà tẹ kọ́ mi má lọ fẹ́ wọn online tẹ́ kí gbogbo àwọn ìyàsọ́ mú ni wọ́n. anyways àyẹ̀mọ̀ náà kò síbi tí mo ti lè bá ìyàwó ẹ̀ pàdé o ọlọ́run lè pín ìyàwó ẹ̀ o wà lọ. ẹni kó wá next week wà. ló ṣe òun kan jù ṣe é kó mo ráyè tó bẹ́ẹ̀ ni ó kàn wá kàn fẹ́ bí sáré máàkì lè yìn. I can't wait na it's not easy na. ọkọ ìyàwó ẹlẹ́pọ̀n bíi wá bí má lọ lọ́bọ̀ owó ló fẹ́ gbà o. bọ̀ tó bá lọ fíìpù bóyá ọtí ń lọ́ọ̀bù ọmọ náà àwọn àti ṣeré o ìyàwó tó bá fi jó fẹ́. ó máa ń wòrán lọ last ó padà wòrán lọ. Baba ọ̀la lọ́wọ́ ẹ máa dé sèkó. ọmọ ẹ ò ní. Olamide of course. Wow, that's wonderful. Anyways, sọ fún wọn tó bá ti ń bọ̀ kó mú nǹkan bọ̀. Kí ló fẹ́ ṣe bí tí wàá mú owó dání? Owó náà fi do something na. Kí wàá ti mú owó dání màá yọ̀wẹ̀ sí BRT. Ọlọ́run ṣe mo tí ì fún látẹ̀ṣọ́ much. Ayé BRT ẹgbẹ́ òṣì. Wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn, ọ̀dọ́bà wọ́n tó bá ti fẹ́ máa ṣe lókà. Wọ́n láti bíébí lókà ni. Yeah. So a fine brain. Wọ́n ló tó ló láìkẹ̀ tó lọ́ ń lọ́bọ̀. Wọ́n lò bẹ́ẹ̀ ni. Anyways, ṣáà ni kó mú nǹkan bọ̀. No wahala. Owó náà fi do something ṣáà ní mi wọ́n.
ìyàwó wa báwo lẹ ní ṣé àti lókè tí wọ́n fọ ní problem ẹlẹ́gbẹ̀ẹ́ nǹkan tí mo sọ lẹ́kọ̀ọ́ pé tó máa ń bọ̀ best thing tó lè ṣe fún ẹ pé a kò gbé àwọn cap tí wọ́n ń gbé online sí ni àwọn yẹn tó bá ti sọ address wọn wá kàn Google ẹ̀ wọ́n á dẹ̀ sọ address ẹ̀ dẹ̀ sọ yóò ẹlẹ́rìí ẹ̀yẹ ẹ̀rẹ́ ìjọkọ̀ ọ̀nà ọ̀gá máa ṣe ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ lọ́mọ mi tí ọ̀kálùkù máa ti pàdé. Baby, do you know you are extremely pretty as in notifying you? But I will video fixing like Angelina Jolie. I swear to you, seriously, you are too pretty. Can you share that? Show me lo fẹ́ ni àkọ́, what do you want? Just tell me. Kí lo fẹ́? Like, do you want water? Ẹ̀gbọ́n. Ọ̀pọ̀yàwó. Observe go. Ìwé ẹ̀jú tún ni ọkọ̀ àlejò. Ẹ̀gbọ́n, observe go. Ọmọ yóò sọ̀rọ̀. Ọmọ yóò sọ̀rọ̀. Kí ló ṣe? Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ mu? Kò sọ̀rọ̀. Lórí phone, babe, let's talk on phone. A máa ní ká máa chat. Ṣé mi tó rẹ̀ mi ní kí bá mi bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn? She's not talking, bruh. Kí ló wá estimate? Àmọ́ kò sọ̀rọ̀. That's the bottom line. She's not talking. Sọ̀rọ̀ tí ó bá sọ wọn tó fẹ́ jẹ àbí nǹkan. Wọn náà fún mi lọ́nà. Ìmọ̀ náà máa fi wọ́kọ̀ lọ àlejò nílẹ̀ Yorùbá. Kí n fún mi lọ. Tó bá ti ló fẹ́ ń kọ́. Kò sọ̀rọ̀ ẹ̀gbọ́n. Ibi gangan ló ń drive point lọ. She's not talking. Ìwọ ìmúra yóò jọ tẹ̀ntẹ́ ní sọ́nsọ́nù. Ìyá wa. Kí ló bá yẹn? Ọlámídé. Kí ni ká fà ní mímu àbí jíjẹ? Kí bẹ́ẹ̀? Bẹ́lẹ̀. Sori wọ́n ṣe fọkànbalẹ̀ bó ṣe ń lọ yẹn mi abẹ́bẹ́ máa lọ bá máa bẹ̀ kó má bínú so ìwọ fọkànbalẹ̀ agbọ̀ kí ni jíjẹ mímú nǹkan ó jẹ ó mu ọ̀gá ọ̀ bó ṣe dáa tó yìí mo pọ̀ ó lè sọ lo life kan tó lélẹ̀ inú wa bá ṣe máa fi pẹ̀lẹ́ àṣàmọ́ tí wọ́n fi ń búyà òdì báyìí bóyá máa tún lọ sọ̀rọ̀ jámù pẹ̀lẹ́. Ọ̀gbẹ́ni Alfa lọ́dọ̀ ṣe sanwó ṣá. Ọ̀gbẹ́ni mo kàn wà ní jàrá ṣáà ń tẹ̀sójú ẹ̀ kọ́nà ń ṣàánú wa ní lọ́ọ̀kì là ń wà. Ọlọ́run ṣàánú. Ọ̀gbẹ́ni Alfa tó kọ tútù bí bí ọwọ́ ta. Lálẹ́ náà ni jàre wo Ọlọ́run ṣàánú wa. That reminds me Ọ̀gbẹ́ni Alfa ọmọ ẹ̀ yẹn ọmọ odi ẹ̀ yẹn Alfa ọwọ́ yẹn. Kí ló rò bó ń sọ? Just hear yourself. Wetin you say you dey talk sef? You dey call deaf and dumb my own wife keji body street ni me now kò lè work ó yẹ kó mọ̀ yẹn now èmi àtọmọdì how I wan do am just tell me I wan know tell me. Ọ̀gbẹ́ni wa ọjọ́ rẹ lójú o ṣé wọ́n tó yẹ pé o ti bá gbé máa ń pọ́n ọmọ yẹn ni tó máa pọ́n báyìí ó wá dìde wá sọ pé wọ́n keji bọ̀tì wọ́n sọ pé ó sì àtẹ̀tù pé kò lè sọ̀rọ̀ lẹ́yìn wọ́n sọ pé táwa ti wà ní pé àchíì báyìí ó máa pink ni ó máa bá sọ̀rọ̀ wá dìde wá sọ. a ní nǹkan wo bóyá ní sẹ́ẹ̀ ó dáàfù gan bóyá wà ó dáàfù gan sódé kọ́ ọmọdé dín sìn ṣé ẹni kó má ní future ni. I wonder. ó tẹ́ pé ìyọ́jọ́ mi lásán tó wá rí fígò ẹ̀ ó sẹ́ẹ̀tì ni ọmọ yẹn bá èmi gan fọ́ fún
wàá ṣe bí kíní sí ọ̀rọ̀ bọ́ọ̀lù yẹn mi jàre. Mo blame you. I have myself to blame. I swear. Èmi tí mo wá chill pẹ̀lú yín náà. Mi ò àtìgbà mo dé láyé mi ò regret rí. I'm regretting this. Mo kún un lé, mo wá chill pẹ̀lú yín. Ẹ wá dé ẹbẹ̀ sí bá mi sọ̀rọ̀ òdì. Imagine kó lè jọ wedding. Yes, I do bá mi fẹ́ sọ. Baby. See guys. Bye man. Fuck you. Níbo ló wá lọ sí? Ọ̀gbẹ́ni ó jọ ẹ lójú o. Ló wá ṣe ògbó mi. Ẹjọ́ ẹ̀kọ́ wọn náà ló máa fún chance náà. Ṣé wọn náà tẹ̀ ní? Ṣé wàá tẹ̀ ní? Ìyẹn yìí wà bẹ́ẹ̀ yàwó. Ó fọ́ kí n lọ́jọ́. Ọmọ kọ́tánà mi dé ìlú gbé sẹ́yìn ṣá àṣà ìjẹsẹ̀ àwọn jẹ́ ń jẹsẹ̀ jà. ṣé ọsàn àrí bẹ́ẹ̀ yẹ̀wò báyìí. ní ẹ̀bẹ̀ wò báwo eégún ọmọ yẹn le gan àwọn ọmọdé mi ò kéégún ẹ̀ strong bẹ́ẹ̀ kàn ṣàgídí wọn kò sí náà níjà. tí wọ́n dẹ̀ mọ́ sọ pé opportunity come but once àwọn dímọ̀lágídí ìwọ́ ló mọ́ sọ́rí bẹ́ẹ̀ bá tún afẹ́ wájà wọn pátápátá kéèyàn jáwé sẹ́nu òun náà fi sọ pé jáwé sẹ́nu kọ́ oríjà òdì èyí ò rí gbogbo lẹ́yìn ní òlè lọ ó kà mí láàṣà. òkèlè wọ kó lórí iṣẹ́ yẹn kó lórí ẹ̀ ọmọ yẹn sì wà lọ́dọ̀ wa náà ó gbé ní wa ní 6x6 bed ló gbé wá pé ó ti mí márùn. ó kàn yín pé nǹkan tó dùn mí ni pé njọ́ tọ́ bá rùn olúwẹ̀ ò ní mọ̀ sẹ́ni tí ò lọ́ọ́dìò lẹ́nu bó bá ń pariwo ní ìsọdá ìgbà téèyàn wo tv tán ti lọ ọ́ọ́dìò ẹ̀ ni àwọn èèyàn ní gbọ́ ariwo ẹ̀ ìwọ kàn máa rún tiẹ̀ ọkàn máa rún ni ó di kí ni ó di àsìmọ́ dùn òun ó lè ní bí costa biscuit. wọ́n ti dé bẹ́ẹ̀ ló ti dé kí ni ó di rí. èmi bò lẹ́yìn kó lọ léwẹ̀ kí n kàn gbọ́ pé bóyá ó ń wẹ̀ lọ́wọ́ kí n kàn gbọ́ mi pàpàpàpàpàpàpà. dákun dídé má bínú o. ọmọ tó pè ní kejì àbí kí lorúkọ ẹ ti ń jẹ báwo lẹ ti jẹ síra yín náà ọmọ àwọn èsì ọmọ o kèé sí ọmọ Ọlọ́run ò dáadáa o àwọn tó dá wọn rí dá o bó ló sì jẹ́ sí ọgán. kí n lè ṣe. ẹ mọ̀ gbà mí ọ̀rọ̀ tó máa ń sọ ìkọ́ máa ń sọ̀rọ̀ ẹ̀rìn ìmọ̀ ṣeré kọ́ máa ń ṣe kọ́mẹ́dì mo máa ń ṣe bó ló ṣe jẹ́ sí ọgán mo fẹ́ mọ̀. mi ṣe ẹ̀ṣọ́rí kejì ọmọ mi as a matter of fact ọmọ tó ń bí sí mi lọ́wọ́ ní street ní ládùúgbò láti kiri mo ti ń groom ẹ̀ mi mo tún ẹ̀ bọ̀ tó ń ṣe ẹ̀rín mo fi ilé lọ́wọ́ sí kí ló ṣẹlẹ̀. eléyìí ti yá wèrè jù ẹ lọ ọ̀dà ìwọ náà máa worú ọmọ Ọlámídé tó wà lọ́dọ̀ yín lọ́mọ òdiwọ̀n sọ fọ́mọ kó mọ keep off fún o tó bá ń gbọ́ tó máa kọ keep off ọmọ oníkà ilẹ̀ mọ́ lára o ọkàn rí pé kọ́ tó dé ńjọ́ kan kéjì ó ti fọmọ lẹ́nu ẹnu rẹ̀ bàjẹ́ báyìí bí ẹnu ọpẹ́. tẹ́lẹ̀ sọ́mọ yóò ti fọ́ lẹ́nu. kí ló ṣe fún tó fẹ́ fún blue lẹ́nu kí ló ṣe. ẹ máa gbọ́rọ̀ ọ̀dẹ̀ lọ já ṣé bó ní wáyàwáyà lọ wà nǹkan tí mo sọ ni pé kì í ṣe pé bóyá yóò gbà lẹ́sẹ̀ nígbà tí èsì mi wẹ̀dà àní ti bí yóò gba pátá díẹ̀ tí ó fọ́ lẹ́nu tó yẹn ó ti ṣẹ̀jẹ̀ kan tó dé ọ̀dà jẹ́jẹ́ mi mo jòkó ló wá ló ní ọmọ òun sùn mo rò pé ńgbà tí yín náà tí ó wà kí ni bọ́ńbà sọ ti tán fi ń sáré títì lówó ló ń bá wò pé àyà yín ló ga kíní kalẹ̀ láìsí 2K bá ẹ fọ́ lẹ́nu. ló bá ní Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ mi ti ń pariwo pé má dán wò ẹnu ò bá ti bàjẹ́ kọ́ tó dé báyìí nìsín hospital náà bá ti máa rán ẹnu àwọn tí wọ́n bá rán awọ tí wọ́n ti wọ̀ rí àwọn sàwòrán dẹ́mọ̀ yàtọ̀ sọ awọ original wa. ẹ̀gbọ́n alfa ọmọ wa gbé up Liverpool. owó tì Liverpool báwo ṣé nǹkan tó mi wá sọ nìyẹn
ẹ̀gbọ́n bébí bu yín odi ìgbà wo ló ń lọ. mẹ́gbọ́n. ìyàwó yín odi tó wà nílé ìgbà wo ló ń lọ. kí ló mean by ìgbà wo ni bébù mi odi ń lọ but why tó ń sọ̀rọ̀ báyìí ìwọ fúnra ẹ ló invite mi bí wá sínú ilé wọ́n ló ní ẹ girlfriend ẹ o mo ń bọ̀ àṣẹ nǹkan tán o so the soft woman níbi tó máa dé sí o kí n jẹ́ ká accommodate and all that then why to wá change overnight oh so all of a sudden sin o ti di baby mi sẹ́yìn àbí torí pé ó ní ó wà physically challenged ó ní àwọn kankan tí o like torí pé ojú òdi àbí ó jẹ́ kankan kò mí pé bí o still in love ẹ̀ now and I asked you mo ní ṣòwò ó fẹ́ fẹ́ ni àbò fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ o ní no ó fẹ́ fẹ́ sílẹ̀ ni pé o ẹ ti like beauty ẹ ṣe kinní kan nǹkan kan ẹ ṣe nǹkan kan mi reason tó máa kanra mọ́ tó wá fi gbogbo ya o fẹ́ mọ́ fine mo understand ẹ but má kanra mọ́ tó bá ti parí nǹkan tó wá ṣe ń tán a máa lọ. ẹ bá mi bá a sọ̀rọ̀ ẹ ti gbọ́ kí lè mọ tí màá fi gbà yọ sí ẹ ṣáà bá mi bá a sọ̀rọ̀. ẹ ti gbọ́ gbà yọ sí ibi tí wàá. ẹbí mi bèrè lọ́wọ́ ẹ̀. ibi tó fẹ́ gbà yọ ibi tó ń fẹ́ gbà yọ sí. wo sọrí ìmọ̀ dá lóhùn. wọ́n dá lóhùn ọ̀nà wo ló fẹ́ gbà yọ sí. sọrí bọ́bọ́ kéjà àbí kílẹ̀ ń pe o ó fẹ́ràn abo ó fẹ́ràn abo ṣé ajá ti gbé kinní rẹ̀ lórí ni àbí ìrírú ẹ̀rí láyé ìrírú èèyàn báwọn rí láyé mi. kí ló fẹ́ pé mo lè ṣe. nǹkan tèmi ìmọ̀ràn tèmi wá ní pé kò ṣe ni pé bóyá kò ya ìwọ náà mọ wọ́ọ̀sì àbí kọ́ mọ̀ bọ́ ti yẹra fún àmọ́ bó ti wà á ó lè pe dúdú ó lè pe pupa borí àgbàlagbà wíwò ni borí kékeré fífọ́ lẹ́nu ni kí ló ṣẹlẹ̀ ọlọ́run ló mọ yí ẹnu èèyàn tó ti bàjẹ́ gbogbo ẹnu ló ti sọ ẹnu tọ́pẹ́ tán. ẹnu tọ́pẹ́. ẹnu tẹ́nu ẹ bá ti fọ́ ẹ ti dẹnu tọ́pẹ́ nù. kò sí problem ó ṣe gan ni màá má rí ẹ mo fẹ́ jáde ẹ̀sìn tí màá dé má rí ẹ. mi ló jáde information lèmi náà fún ọ ìwọ náà fún mi náà lówó information àbí kò gbé mi jáde torí kò lè rí information mi gbọ́. why don't sọ̀rọ̀ báyìí information tó mo wá sìn yìí kò tí ì materialize anything so wà ní sọ̀rọ̀ ni. èmi ò ra materialize àní ó fún mi lówó information oníkíní ò materialize èmi ò materialize nǹkan kan. wọ́n sọ̀rọ̀ materialize owó information ni. ọ̀rẹ́ kíni. ọ̀dà. Rúlè sọ gbọ́ báwo lè fẹ́ dáhùn sí. ó lè sọ̀rọ̀ kó tiẹ̀ dáhùn ọ̀fà ìdí àdáhùn. Don't worry, I'm gonna kill you at last. Má jáde sí gbọ́. Don't go out. I'm gonna kill you at last. Olamide.
Option méjì you have 2 options. Is either you leave this place or I kill you. Magpie. Leave. Oh, Dora. Please just leave. Go, listen. Dìde ọ̀gá. Kéjì jọ́ torí ọlọ́run àpọ́nmọ́ fọlọ́run bẹ́ẹ̀. Ariwo yín mo gbọ́ tí mo fi wá láti sàlẹ̀ kí ló ṣe wà tó di. Òkèlè ní kò jáde. Bí ó bá tiẹ̀ jáde náà ọ̀bẹ lọ́mú dání láìsẹ̀ rápátá. Òkèlè ló fẹ́ pa ni option méjì ló ní kó jáde. Kì í pa ní kó jáde Òkèlè. Ọba yẹn. Ìwọ ní sùúrù náà sọmọ pé pọ̀ tí ń ṣe yìí nìsín bóyá ọba ṣe Tinubu bí ọtọ́ bá gun pa báwọn ìjọba bá dé ẹ̀sùn méjì ya ọ̀nà méjì lọ́jẹ́ o wọ́n ti pé torí pé orí pé kò lè sọ̀rọ̀ ni. Ọlámídé out. Wà ní sùúrù kò sígbà tí ò ní jáde àmọ́ sórí wọ ọkùnrin ni ọ sọrí jẹ́ nkọ́kọ́ rí ọ náà sọgbọ́ wà dákun mo fi Ọlọ́run bẹ̀ mo fi yá rẹ àti bàbá rẹ bẹ̀ sọrí nǹkan tí èmi kàn fẹ́ sọ fún ọ ni pé èmi ò bá ní bóyá kò ní sùúrù tábà ní bẹ́jọ́ sí bí kíní kan ṣe gùn tó láti dáná àdá náà kọjá bí ó ti yẹ lọ ìwọ máa bọ̀ ń ta náà. Òkèlè jẹ́ kó jáde. Yóò jáde. Òkèlè mi ò lè jáde fọmọ jẹ́ kó jáde. Irọ́ àní yóò jáde sọ́ọ́. Jẹ́ kó jáde olóhùn gbọ́wọ̀ jẹ́ kó jáde for Christ's sake. Yóò jáde for Christ's sake ìwọ kọ́kọ́ bọ́ ta náà. Má bù. Èmi ni ọlọ́mọ máa jọ́lú ẹ sọ́kùn lásán. Wo kí ni ìwọ àti ẹ dà papọ̀ tó fi di pé ẹ ń yọ̀bẹ síra yín. Àbúdọ̀. Wàhálà máa wà dé bó láti mọ̀ bó láti ìbílẹ̀ ìsọ̀rọ̀ nísì. Nǹkan tí mo béèrè lọ́wọ́ rẹ ni pé Jídé ńkọ́ àti pé kí ló ṣe wà àti ẹ̀ tó sọ́rí ọlọ́mọjà ló pe yàn lọ́rùn irú bó ṣe wà ó lè ti ń pọn kiri yọ o bó bá gbọ́ ọkàn kú sàrà ni o bí wọ́n bá tẹ̀ bá ṣẹjọ́ ìwọ sá ti kú náà. Kí lè dà papọ̀ ìwọ̀n owó tí mo nílé mi ń yá o bóyá kọ́ sá lọ àbí kò ṣé ọ̀ lẹ́bí ni. Bàbá àti màmá rẹ̀ ńkọ́. Ó bọ́ lọ́wọ́ ọmọ tí ń jẹ́rú o ẹni bẹ́lẹ̀ lọ́mọ ọ̀rọ̀mọ bí wọ́n ti yọ́ di òwèrè dànù. Sorry nǹkan tẹ́mi ó sọ fún ọ ni pé ìwọ sùn èmi ó ti mọ ibẹ̀ sọ ti gbọ́. Wo bí sọ́ọ́rí gbogbo ilé ìtàn sọ bóyá kọ́ lẹ́tì v eight àwọn ọmọ translate news àti kíní ìtàn máa ń ka pépà èmi ni kémi máa rojọ́ gbogbo ẹjọ́ òfò káàkiri. Correct ẹ. Listen to me. Show here. Not to ever molest my mom. Okay? Listen. Ọmọ ìṣe wáyé. Kókó òmùlẹ̀. Títí tó máa fi parí nǹkan tó wá ṣe. Okay? Ẹ̀gbọ́n. Èmi ni mo mú ẹ wá sínú ilé yìí. Ipasẹ̀ mi ló bá wá sínú ilé yìí. She is leaving. Ọmọ kò wá sínú oúnjẹ mi. Mú mímí. Spend on her buy things. Wo DSTV. Ṣé pépà ló ń lò rẹ̀ bàbá? She is leaving. Oh no. She is leaving. I don't know. Oh no. You pick up interest. I don't know what you want, but oh no. Ṣé mo lè tẹ̀ nígbà tí mo mú ẹ wá? Àpèlé tó fún wàrà ìgbà. Now listen. Ọmọdébìnrin tó yẹ. She's now part of this family. She is our friend. And kò lè níbi kankan tó lọ. Okay? Oh. Get that into your brain. Oh. Kò lọ anywhere tó lọ. Oh. Yeah. Oh. Sọ bẹ́ẹ̀ fún ẹ. Okay. Kò lọ anywhere. Okay. Kò lọ anywhere kankan tó lọ. Okay.
Ọ̀gá ọmọ Lámídé wo mi o. Ọmọ fine. Ó lẹ́wà. Tí ó bá ṣe condition ẹ̀ ni. Irú ọmọ tó yẹ kéèyàn fẹ́ sílẹ̀ ni. Pẹ̀lú bí condition ẹ̀ ṣe rí náà. Ó mọlé tọ́jú. Ó níwà. Kàn jẹ́ pé mi kọ́ lọ́mọdé ìwà wà lónìí yìí ni. Kálí mi ni mo kọ́kọ́ mọ̀ ni. Ọmọ tí mo lè fẹ́ tí mo fi lè fi ṣèyàwó ni. Jẹun bójú ń bẹ̀jà rẹ̀, èmi kọ́ ló wá wá. ẹ̀lẹ́ ẹ̀yin ọmọ ìwọ sàǹparí ìwọ ṣe sáímẹ́ǹtì lọ́wọ́ bóòní kejì gbà ifá agbára àti coca-cola ọmọlájọ́ mi ń gbà ìnáwó filẹ̀ mo jùrù fún ọ ìyá ayé ìwọ òkúkú gbọ́ bá ti kí ọba ní ìsìn bó láti wúrúwúrúwúrúwúrú ó ti gba gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ọmọ òbí bá mi mú power house wá àbí bullet nínú ilé kí n mú. Bullet lọ sí inú kínní tap kọ omi lásán. má ṣe bá àwọn. bó ṣe náwó sókè kó má rò pé oníkóhùn rọ́ọ̀nù. ẹ kí ló ṣẹlẹ̀ ẹ ní sásẹ́ ni. Kejì dákun bá mi wo orí kíní Facebook mo fẹ́ bá àbúrò dáàdì mi sọ̀rọ̀ dágun olórúkọ wọn. ṣé àwọn náà kọlà. sankola àní kò wo kíní dágunró àbúrò dáàdì mi. orúkọ wọn gbọgbọ. sórúkọ wọn Fàsásí Ọlábánkẹ́ ìwìn làwọn ń kẹ́ lọ́dọ̀ tí wọn lè ṣe Facebook àwọn ń wé wọn Facebook. ìwìn wọn Facebook ó di tí ọmọdé tó wọlé lọ nísìn tí wọn máa wá dé Facebook sàn rí ni. Òkèlè onípọ̀ǹtì lórí ọ̀rọ̀ ọmọdé tó sọ yẹn o bàbá tó mú mi kó street lé pé kejì bọ̀ tí kó street wáwo bá ṣe ń ṣe wáwo bó ṣe ń lọ ó wá di pé ó di lọ́ntẹ̀lẹ̀ big boy tó mọ̀ ní gbòòrò tó dámọ̀ gidi ó di. ẹ wò sọrí ìwọ gan ọdọgbọn burú mo sì mọ tí ń ṣe ọ pé gbogbo ariwo bọ́ bá gbé odi wọlé káwọn aládùúgbò mọ gbọ́ ariwo ẹ̀ ọtí mọ̀ pé kò lè pariwo ìgbà tí ò ní ọdí àwọn asọ́ra rẹ di Bọ̀sún Ọ̀táyẹmí ìbà rẹ o ó lè fọ abuké tí ó fọ wọn tó ṣe no kì í fọ ọtí Fẹ́mi ò lè gbọ́ nǹkan tí ń wí láyé. ọdẹ ní èyí méjèèjì ṣe tó di pé èèyàn jẹ òdi ṣé yẹn mí gbogbo akọni life. kò ní. say disability is not inability. disability yẹn gan I won't take it ẹ ti baba you too much pass odi deaf dumb tó bá dijọ́ wẹ́rẹ́ tó bá ní àìdùbá ló fẹ́ sọ bébébé. ó tán ọ̀rọ̀ ló sọ kéèyàn má gbọdọ̀ múyàwó lọ sí ilé àwọn àná rẹ pé dákun ìyàwó mi rè kó di pé sọ̀rọ̀ ọ́díò ti lò ló làpẹ́. wọn náà discriminate àbí kátẹ ní pé eléyìí ò kàwé ó tún kọlà ṣebí mo tiẹ̀ kà ẹ wá jọ discriminate wọn sọ̀rọ̀ dáadáa lẹ́nu ọ̀rọ̀ tó make sense. ta ni bọ kí ló kàn mí pẹ̀lú discriminate ta ló bẹ ṣe skin play ìgbà ta ni ẹjọ́ ṣe skin play èmi sọ fún ọ ni pé ọmọdé ò tí ó di ìwọ á sọ pé kíní orí ìyá inú gbé mi bọ̀ yìí nígbà tó fẹ́ ṣe tẹ́límàs ọ̀sẹ̀ káre kò kó bọ́ táwí lójú tí ẹ̀ kò ní mọ̀ pẹ̀tù báyìí òjẹ́ yóò rò kán yìí ni. máa pa ẹ̀ lọ abẹ́rẹ́ fẹ́mi
Kíni? Ó mọ̀ sí o. Ilé wọn pàtẹ́wọ́ fún nǹkan tí ò gbọ́. Ṣéwù, ìwọ náà gọ̀. Kí ni ìwà tó di Johnson? Mo ti gbọ́. Ẹjọ́ rẹ̀ kan sọ́ọ́rí tí ń sìn torí odi. Baba, forget anything, forget everything. O ma kú òrùlé lẹ́yìn. Today, she go comot this place. Today na today. Odola. Listen. Mo ti ṣàlàyé fún ẹ lọ sọ fún ẹ láàmú ìwà. Tó bá ń retí nǹkan, bí o retí package or whatsoever, máa dúró segregate. Ọkọ má jẹ́ kí ni ẹ máa jìnnà sí mi láti máa deliver fún ẹ. O lè máa jẹ́ kí nǹkan máa bẹ́ẹ̀ ṣe nǹkan náà. No! Kò ń ṣọmọ ọ̀dọ́ nulẹ̀. Ó wá ṣe nǹkan ni. She's our friend. Ó wá ṣe nǹkan nulẹ̀ yìí ni. Now listen, tí o bá dẹ́ tí pàdé kò tó wá ṣe nílùú yìí. As far as I'm concerned, she's still gonna be staying with us. So ìwọ ni kò mọ̀ pé tó bá ní ẹni tí a bá bẹ dúró sẹ́nu gítọ̀ bá bẹ gbẹ ìgbà kan tó bá ń retí. No! Wá èèyàn tó bá bẹ ìgbà yẹn lọ́tọ̀ ọ̀ kò máa lọ síbẹ̀ fúnra rẹ̀ láti gbà nǹkan ẹ̀. Ó simple gan. Jide, you understand this job. You put me up. You know as the job dey be. Wọ́n gbé package wa. Wọ́n gbé délé ọkọlẹ̀kùn. Ọmọ ìjà kò lè sign kò lè ṣe kankan. Wọ́n gbé package wọ́n gbé padà lọ. Iṣẹ́ jáwọ́ mi lọ́wọ́. O wa preach go. This babe tá a sọ yìí o. Baba, I want to create line. I don't care again at this stage. I can't tell you. Me no more one now. So what's your problem, Jide? Tell me your problem. Tell me your problem. Ire so torí obìnrin ṣe ló ṣe ń pè mí lórúkọ. On due respect. You call for it, bro. Oh, now let me tell you something. Whether you like it or not. Bóyá o fẹ́, bóyá o kọ̀, ọmọ yẹn kò kú ọ̀run lé. She will not be staying with us as far as she wants to stay. Okay? She will leave this house. I swear she go leave this house. Keji. You talk? Yeah, I just did. Did you just call my name? Yeah, I just called your name. Olamide. O gbọ́ràn. Yes. O tún lè sọ. Very well. Wonderful. Jide, mo mọ̀ pé ó máa yà ẹ́ lẹ́nu gan. Mo máa ń sọ̀rọ̀ dáadáa. Mo dẹ̀ lè gbọ́rọ̀ dáadáa. Mo kàn decide láti pretend bí odi for a while. Kí n lè mọ ìyàtọ̀ tó wà láàrin gbogbo èèyàn ọkùnrin. Ìyá mi ti àmọ́ kọ́ tí mo fẹ́ ṣe mo báyìí. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Àtàrò tó ti dé bíbá náà, omi tí mi lọ òkè, mo ti mi lọlẹ̀. Kí ni nǹkan tó ń bother mind ẹ̀ gangan? Talk to me. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ń ṣe mí gangan ni wípé iṣẹ́ tí mo ń ṣe láti jọ ẹ̀. I still need like 1 million naira to complete the job. 1 million naira? Yes. Jọ torí Ọlọ́run, ṣé nítorí 1 million naira òun ló ṣe ń ṣe bó ṣe ń ṣe látàárọ̀ tó dàrú completely tó gẹ́ta rẹ̀ ṣé torí 1 million naira ni? Baby, we you can understand bí ṣe jẹ́. We you can understand. So nítorí 1 million naira ló ṣe débí báyìí látàárọ̀ tó tiẹ̀ lè hug mi o tiẹ̀ kiss mi o tiẹ̀ ṣe nǹkan kan fún mi o kò ṣáà dorí kodò o ṣáà mí lókè o mí lọlẹ̀ ń kọrin mọ́lẹ̀. Is that it? My dear, má bínú. Owó ló ní tó wọn bá sí ń lé kẹ́nikẹ́ni má dábàá lẹ́yìn òun. Nǹkan tó ṣẹlẹ̀ ni ìwọ náà mọ̀ tí ó bá sówó ìfẹ́ ò lè dùn. You know now. All right. No problem. I'll give you the 1 million naira. Eh? Yes. I'll give it to you. Tó bá jẹ́ pé nǹkan tó ń fa wàhálà fún ẹ látàárọ̀ ni tọ́kàn ẹ̀ ò fi balẹ̀ tó mi lókè tó mi lọlẹ̀ tínú odò tó bá mi ṣeré àtìgbà tó ti dé ò tiẹ̀ dì mọ́ mi ò ṣe nǹkan kan ó kàn ṣáà kọrin mọ́lẹ̀ ò ń kọrin mọ́lẹ̀ ò ń kọrin mọ́lẹ̀. I'll give the money to you. Omi yẹn náà ni ìwọ náà mọ̀ wípé ìwọ nìkan náà ló ń gbé gbogbo kìíní yìí tọkùnrin ò bá dé lówó kò lè lẹ́nu. Má bínú, you know I love you so much. You know I love you, my baby. Well, it's okay. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ìwọ wọnú bathroom kó lọ shower èmi á lọ dáná tó bá ti di àárọ̀ ọ̀la èmi àti àjọ lọ sí bank àjọ lọ cash owó ẹ̀.
That's my baby. I love you. All right. Oh. My dear, ṣorí wedding wa yìí. Ó máa gbà. Ayé á gbọ́, ọ̀run á mọ̀. Gbogbo nǹkan tí mo ní pátápátá òun ni màá fi ṣe wedding. Ó mọ nǹkan tí mo fẹ́ ṣe. Àwọn favourite olórin mi méjì tí mo like jù òun ni màá pè fún wedding. Bèrè báwọn wo ni? Àwọn wo ni o? Olamide Bado àti Tọ́pẹ́ Àlàbí. Ó ga jù. Ọlọ́run. Ṣé orí tí mo bá tún wá fẹ́ ṣe bẹ̀bẹ̀? Àti tí mo fẹ́ fọ́ àwọn èèyàn lórí. Màá wá pe Pasuma àtòṣùpá papọ̀ ní ọjọ́ yẹn ìpè kan wá play fún mi. Èèpà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Lórí stage kan náà àwọn méjì. Ọlọ́run. Ó ga jù. Owó ló máa jẹ kí ló ṣẹlẹ̀. But baby, kò ní ṣe owó tá a fẹ́ lọ bá mi. Bí o ṣe pé kí ni àwọn ọmọ wa máa jẹ nígbà tá a bá ná àdúrà owó èsì wedding. My dear, sórí mi kàn fẹ́ máa sọ̀rọ̀ jù ni kó má dàbẹ̀ ní pé bóyá mò ń búga níwájú ẹ̀. Ìwọ fọkànbalẹ̀, ó mọ̀ wípé owó kì í ṣe problem mi. Sórí gbogbo owó tèmi máa ná láyé mi títí dọjọ́ gbó, owó tí wọ́n fún ẹ máa ná títí dọjọ́ alẹ́, owó tí àwọn ọmọ tá bá bí máa ná, àwọn ọmọ tí àwọn ọmọ wa bá bí owó tó máa ná títí láéláé, gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀. So ìwọ fọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ owó, kò sí problem kankan. Oh my God. Are you for real? I'm very serious. Oh. I love you. Oh, that's... Honey, ṣé o mọ̀ pé orí mi ló pèsè owó fún ẹ báyìí? Obìnrin. Tẹ́ bá ti gbọ́rọ̀ owó báyìí, etí yẹn máa nù ní. Hey, ọkọ mi. Ìyá àbèjì mi ò kú sí mi, ìjọ ọmọ ló ń jó. The next thing tèmi kàn wò pé kò ṣe báyìí sí ni pé bó ṣe ti rówó yẹn sìn, then you take me out, buy me things that I need. I mean, you compensate me. Ọmọ mi. No problem. Normally, I'm not in my way for. One behind a successful man, There must be a very good woman like me. Yes. Pick your call. Mi fẹ́ pick call ẹni yẹn. Ó kàn ń disturb láti jẹta ló ti ń pe fóònù mi. Kí ló dé? Ó ní ó fẹ́ gbéṣẹ́ fún mi. Owó tó ń bá mi sọ mo sáré. Bó ṣe pick ẹ̀ gan ló wà òkè mi gan ṣàkó tẹ́lẹ̀. Because I don't want anybody to disturb me. Yes, of course. Èmi ni mo ní èmi. Oh yeah. ṣẹlẹ̀ báyìí torí ọlọ́ àti jẹ́ta ni mo ti ń pè Desmond tí ò gbé kọ́ rẹ̀ ṣé kò ń ṣe pélé náà ti fẹ́ ṣe báwọn tó kù ṣe máa ń ṣe báyìí àbí kí nǹkan tí ò bá tiẹ̀ ṣẹlẹ̀ tí ò gbé kọ́ rẹ̀ láti jẹ́ta ó ṣàmárí gbogbo miss calls nítorí ọlọ́run.
Message tí Desmond send sí mi. Ọlámídé. Ọ̀rọ̀ ọkùnrin ló wá gbé sáyà bẹ́ẹ̀ yẹn. Ọkùnrin tó jẹ́ pé olórí burúkú ni gbogbo wọn. Ọkùnrin tó jẹ́ pé tíyàwó wọn bá kú tán sín. Ó máa gbé obìnrin mi wọlé in the next 2 days. Òun ni wọ́n wá jókòó tó wá ń ronú tó wá ń wá kíní. Ọlámídé. Ẹ̀yin ọ̀rẹ́ mi. Ẹ̀dùn ṣé ẹ̀yin ò mọ nǹkan tó ń pè ní love ni? Ṣé ẹ̀yin ò ní feelings rárá ni? Ẹ mọ bí mo ṣe love Desmond tó. Ẹ mọ gbogbo wàhálà mi lórí bọ̀bọ́, ẹ mọ dúró owó tí mo ti ná lé lórí. Ẹ mọ dúró owó tí mo ti ná lórí wedding time plan yìí. Ẹ̀yin kò dédé já mi kulẹ̀ láì lérò ti tẹ́lẹ̀. Ẹ wá sọ pé kí n má ṣe. Oh no, that's what you said. Ọlámídé, o need láti ṣe sùúrù ni o. O need láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù gidi gan ni. O wá lè torí pé bóyá ọkùnrin kan ṣe nǹkan tí ò dáa fún ẹ, ó ṣe ẹ́ báyìí, ó ṣe wàá wá ní pé bóyá torí ẹ o ò ní marry mọ́. Àbí torí ẹ wàá ṣe ní pé ẹ ò ní fọkùnrin ọ̀kan láyé mọ́. Ṣórí tó bá ní kó dijú báyìí kéèyàn burúkú kọjá téèyàn rere gan àfi tẹ̀lé báyìí onímọ̀ àbí torí pé o náwó kan fún wò ó jẹ́ sọ fún ẹ ní ọwọ́ ẹni tó ti ní láti máa gbà fún ẹni tí ò ní kó o need láti lọ ṣe sùúrù gidi gan ṣó ti yẹ torí gbogbo ẹkún tó ń sun kò lè sọ̀bù nǹkan tó wà ńlẹ̀ yìí kó o ṣe sùúrù. Ẹ mú nǹkan ó dàbẹ́ ni pé gbogbo nǹkan tó ń ṣe mí kò yé ẹ̀yin méjèèjì rárá ẹ má wọrí kò lè yé yín. Ó yé wa ju nǹkan tó rò lọ ó máa ṣe sùúrù náà ni. Tátí ẹ ní bọ̀bọ̀ kejì bọ̀ títí wà tiẹ̀ tún sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àti bá lẹ ti ń sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi sórí bọ̀bọ̀ kejì tí mo ṣe mítì orí nẹ́ẹ̀tì ni mo ti mítì ẹ̀ bí mi àti ẹ̀dẹ̀ ṣe jọ ń sọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé bọ̀bọ̀ yẹn love mi gidi gan-an ni as in àwọn nǹkan tó máa ń bá mi sọ inú mi kàn máa ń dùn ni ẹ wo ẹ̀yin girls I think I'm in love again. Oh serious? Honestly. Olamide, you are in love. Tó ṣẹ̀ṣẹ̀ gbọ́nù kan, you are in love. Kí ló dé tẹ̀yin girls yìí ò ṣe dàbí èmi náà? Love will exist now. Love. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé gbogbo èèyàn ló máa jọ̀wọ́ ni? Gbogbo èèyàn ló fẹ́ jọ̀wọ́. Wo má dá ló ń jàre ọ̀rẹ́ mi. Tẹ́ṣí bá dá ni èèyàn máa ń tún ẹṣí gùn ni. Àti pé dúró náà ṣé wà tí ẹ ti sọ̀rọ̀ lórí fóònù? No, èmi àti ẹ ò sọ̀rọ̀ rí lórí fóònù. A kàn máa ń chat. Ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀. Ibi tá ti máa bẹ̀rẹ̀ plan wa gangan nìyẹn. Really? Bẹ́ẹ̀. Sórí tí yóò bá gun ẹṣin lẹ́mẹ̀ta ó lè gbéyàn ṣubú lẹ́mẹ̀ta má tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀ ó ń tì ẹ́ ni. Okay, mo ti gbọ́ tiẹ̀ ọ̀rẹ́ mi kí ló ní ká ṣe. kẹ́ live happy life kẹ́ dàbí èmi tí èyí tí lọ́fọ̀ bá sí ní ilé ayé ẹ̀ ayé tó dáa ló ń gbé o. Well, mo ti rí nǹkan tí mo fẹ́ rí mo ti mọ ìyàtọ̀ mo ti mọ ọkùnrin tó dáa mo ti mọ èyí tí ò dáa mo ti mọ reason táwọn ọkùnrin ṣe máa ń fẹ́ wà pẹ̀lú obìnrin gbogbo ẹ̀ ti yé mi pátápátá ẹ ní ìdá tí bára ń jà nítorí mi thank you for everything I'll take my leave now. Ṣorí láti ìgbà tí ìrètí pàdé ẹ lórí net ló ti máa ń sọ̀rọ̀ ẹni dáadáa even before he met you physically and I believe it's just a love at first sight but bóyá ro ọwọ́ tí wọn náà gbé wá ọwọ́ ló di defandom tó gbé wá yẹn bóyá mi ló fẹ́ kó jẹ́ kí ó dàbí pé ó fẹ́ pull out but I can tell you that he loves you and he's still in love with you. You guys can work something out.
mi ní fẹ́ kó kàn wá kó kàn lọ bẹ́yẹn. Jídé, ṣọ́mọ kékeré ni mí ni? Ṣé mi ò mọ ìyàtọ̀ nínú ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì ni? Ṣé mi mọ ìyàtọ̀ nínú ẹni tó love me àtẹni tí ò love me? So nítorí pé mo jẹ́ òdì òní kejì ṣe ń maltreat mi tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi yẹn. Jọ ṣé mi kì í ṣèyàn ni? Àbí ṣé tí èèyàn kan bá ti wà disable nsìn ó mú ìrí pé kò lè wà useful nínú society ni? That's wrong. Téèyàn bá ní àbùkù kan àbí kejì kò yẹ ká máa fojú pa ẹni náà rẹ́ ká wá ṣe bí ẹni pé kò ń ṣèyàn àbí kò já mọ́ èèyàn rárá àti rárá torí pé mo wá ya òdì ó wá bẹ̀rẹ̀ sí í ṣe mí jákujàku as if I'm nobody. Gbogbo ọ̀rọ̀ burúkú tó máa ń sọ sí mi nínú ilé gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́. Ìwọ látúrú gbogbo ọ̀rọ̀ dídùn tó ti bá mi sọ kó tó di pé mo wá síbí báyìí. You're going to do this, you do that, you'll be there for me. Well, me need that in my sorrow. He doesn't love me. And I know that now. Okay? At this stage, I can only apologize. Please, I know I have wronged you. Please, just let it slide. Let it go. Please. KG, I'm sorry I can't love you. I'm very sorry. Fine, kó tó di pé mo wá sínú ilé. I was very much in love with you. Mo tiẹ̀ ti wò wípé okay, mo ti rí the love of my life. Bẹ́ẹ̀ ni pé okay, ìwọ gangan tiẹ̀ ló máa jáde orí mi. But unfortunately, when I got here, gbogbo àwọn attitude burúkú tó put up pẹ̀lú mi, ó ti jẹ́ kí n change mind mi. I'm sorry, I don't love you anymore. I'm in love with you, Jide. Bele, sorry, what say, fuck my ballet, bushing my me, abebe, my loba, my be, ko ma pin, so you walk, fuck on ballet. Agbo, kini, DJ. Mungo. Oh, je. Oh, mo. Àbí kí n dé sọ̀rọ̀ ni. Ó dàbí ẹni pé bọ̀bọ̀ Jídé yìí, ó dàbí ẹni pé yẹn máa love me kẹ́. Abẹ́rẹ́ bó ṣe ń ṣàyẹ̀sí mi tó ń pọ́n mi lé látàárọ̀ ni. Bó tí n bá sọ̀rọ̀ sí mi ní mọ ẹni tó ní true love sí mi. Ó jẹ́ kí n continue pẹ̀lú plan mi jàre. Màá lè mọ ẹni tó really love me láàrin àwọn méjèèjì. All the same, please, just let it go. Forgive me. Alright, no problem. I don't have anything against you. All I am saying is that I do not love you anymore. I am now truly in love with Jide Adewale. I love you. My love. Hey, baby. Thank you. You're welcome. Thank you for everything. Thank you for accepting me into your life. Pẹ̀lú gbogbo pretense mi láti jọ́ ẹ̀. Pẹ̀lú gbogbo acting mi fún yín láti jọ́ ẹ̀.
But do you know what? Shumokwe, I must say this. You're such a fantastic actor. Because you actually played that role very well. The BP say to we ma to do wa to ma believe people ya o kin se odi abi o kin shaditi. You know, ko ma wo pe wow, omo to da bai to wa lo je odi to jaditi and all that. Do you know kini kan wa to n ba fún mi? Ó fi gbogbo nǹkan táwọn parents ẹni ó fi sílẹ̀ wọn Scott lọ́dọ̀ wa bí now gbogbo nǹkan tó fi hàn mí lọ́sàn yẹn gbogbo àwọn properties tó mú mi dé lọ́sàn yẹn ó ṣọ́ọ̀pù àwọn parents ẹ lónìí. Yes, àwọn parents mi ló ní gbogbo ẹ̀. Ṣorí reason tí mo fi ṣe nǹkan tí mo ṣe gangan nìyẹn nítorí pé gbogbo àwọn ọkùnrin tí mo meet látijọ́ yìí nítorí property bàbá mi ò ní gbogbo wọn ṣe ń tẹ̀lé mi káàkiri tó bá ti mọ̀ pé mo ládùúrú nǹkan tó tó yẹn lọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fi ìfẹ́ ẹ̀tàn bá mi lọ ìgbà tó ti wá gbá mi sọ́tún tó gbá mi sósì ni mo ṣe wá decide láti ṣe nǹkan mi láti jáde in another form so that màá lè rí true love so that màá lè rí ọkùnrin tó máa love me for who I am and not for what I have. And thank God I finally found one. Okay, let's say thank God for that. Now, kí ni kan tó àti òṣètò kùdìẹ̀ káàtó, you know, sórí níbi táyé gbẹ́gẹ́dẹ́ ó dangerous kéèyàn kan pàdé èèyàn kan lórí social media, you know, via Facebook or whatsoever, come on, àti dọ̀rẹ́ náà nìyẹn, ó wá kẹ́rù, ó wá ròyàn bẹ́ẹ̀ lọ, you know, oríṣiríṣi láti gbọ́, oríṣiríṣi láti rí. Àti àwọn ọkùnrin míì tó máa ní kóbìnrin wá kí wọ́n bẹ́yẹn tó máa bá alájọṣepọ̀ tó máa rape tó máa pa ẹlòmíì wọ́n ti fi ṣe rituals nípasẹ̀ pé à ń pàdé ara lórí social media náà ni bó ṣe ní advantage dẹ̀ náà ló láwọn disadvantages. She understand. So tó jẹ́ pọ́lọ́ nǹkan ní káwá jẹ́yàn tó lẹ́mìí Ọlọ́run ni. Wow, you're right. Just imagine pé ríyàn bí kejì lèmi náà about to take advantage ẹ̀ she get so part of the social media about if I meet at all, I meet in the open space on a neutral ground. Do you understand? But maybe we should just call her as one of the advantages of social media. Guess what? Nimbo, I love you. I love you too.